Oyin Kọ́nsọ́lá o. Ó bàbá. Torí Àyàndọ̀tún tó ń wò yìí, má torí pé kò lówó lọ́wọ́ kó kọ̀ sílẹ̀ o. Gbogbo eré tó ń sá pátápátá, gbogbo bí wọ́n ṣe rí àjàrà tó ṣẹ̀ ń dàgbà bọ̀ tí wọ́n sì ń bomirin tó ń tún díẹ̀ ṣe. Ẹni tó yẹ kó ṣe ni pé kó o ní sùúrù kó o fọkàn balẹ̀ kó o lè bá a jẹ èso igi orí àjàrà lọ́la. Èrè tó o bá jẹ ń bẹ̀ lọ́la ni kó o máa ro, èrè tó o jẹun ni kó wà lókàn àyà ẹ. Kò sí ní tóun kó lè dé, má kọ arákùnrin sílẹ̀ o. A kì í torí pọ́kùnrin ò lówó lọ́wọ́ ká kọ́ o. Gbogbo ẹ̀dá tó lówó lónìí àmọ́ po wọn lọ́la. Ẹni tí ò tí ì ní lónìí àmọ́ tí ń bọ̀ wá dà lọ́la. Ó lè ṣeé ṣe bí mo ti ń wo súra yín àti àkọsílẹ̀ yín méjèèjì, ọkàn mi ń sọ fún mi pé ìwọ Oyin Kọ́nsọ́lá àti Àyàndọ̀tún ọmọ mi tọkọtìyàwó lolódùmarè ṣe yín. Bí mo sì ti wá ń wò bẹ́ẹ̀ náà ni mo fẹ́ kó rí. Kí ni mo fi ń sọ kókó ọ̀rọ̀ yìí ni pé. Ó ti ṣẹlẹ̀ o, ìkúnlẹ̀ àbíamọ ẹ̀yin tèmi. Àṣírí ńlá ti tú o nípa irú ikú tí ó pa bàbá Elégbèje Àdó tí ọ̀pọ̀lọpọ̀ wa tún mọ̀ sí Pásítọ̀ Táíwò Adéṣínà. Bàbá yìí ó jáde láyé ní ìjẹta ó ní bàbá Elégbèje Àdó ó jáde láyé o. Ẹ̀yin tèmi, ẹ fi ara balẹ̀, ẹ máa bá wa kálọ lórí ètò wa níbí bí a ó sì máa tú pẹrẹpẹrẹ ọ̀rọ̀ kalẹ̀, bí a ó sì máa tú gbogbo àṣírí tí ó sopọ̀ pẹ̀lú ikú bàbá Elégbèje Àdó. Ẹ̀yin tèmi, tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí tàbí tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń bá fídíò wa pàdé, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ojú tí ẹ fi ń wò wá kò ní fọ́, etí tí ẹ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ọ̀pọ̀ ọmọ Ajíbóyè lórúkọ tèmi, èmi ṣe ni oníròyìn lénìí. Ẹ̀yin tèmi, àṣírí ńlá tí ó tú jáde nípa irú ikú tí ó pa bàbá Elégbèje Àdó yìí. Bàbá yìí ó jẹ́ òṣèré tíátà tó sì jìyà gidi gan kí ó tó jáde láyé, torí wípé àwọn èèyàn ò pè mọ́ sí iṣẹ́ tíátà lóòótọ́ àti lódodo. Ó ti ń ṣiṣẹ́ Ọlọ́run, ó ti di wòlíì, ṣùgbọ́n ìyà jẹ bàbá yìí, ìyà jẹ gidi gan ni o. Kúnlé Afọ́ọ̀d ló lè sọ̀rọ̀, ló lè sọ bí gbogbo ọ̀rọ̀ yìí bí ó tẹ̀ ṣe rí. Ẹ̀yin tèmi, ẹ má ṣe bínú, a ó máa sọ̀rọ̀ nípa àṣírí ọ̀hún báyìí. Àṣírí tí ó sopọ̀ mọ́ ikú bàbá Elégbèje Àdó òun rèé. Bàbá yìí ó ṣe àìsàn fẹ́rẹ́fẹ́ ni o. According to nǹkan tí àwọn ìdílé bàbá yìí tí wọ́n sọ, wọ́n ní bàbá ṣe àìsàn fẹ́rẹ́fẹ́ tí ó jẹ́ wípé òun ló sì mú ẹ̀mí bàbá yìí lọ. Ẹ mọ̀ wípé tí èèyàn bá ti ń dàgbà, tí ó bá ti ń dàgbà díẹ̀díẹ̀, àwọn àìsàn kọ̀ọ̀kan yóò máa wà nínú àgọ́ ara rẹ̀. Ṣùgbọ́n kì í ṣe wípé ó sí àìsàn kan gbòógì tí ó ṣe bàbá yìí, bí ẹni pé èèyàn kan ní malaria tí kò ara rẹ̀ ò yá, nǹkan tí ó pa bàbá yìí nìyẹn. Ẹ̀yin tèmi, ẹ fi ara balẹ̀ kí ẹ máa bá wa kálọ lórí ètò wa. Tí ó bá dẹ̀ jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wo fídíò wa nìyí, ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button láti máa rí púpọ̀ lára àwọn fídíò wa wò. Ire lórí gbogbo ọmọ àrí, ó tún dọjọ́ mi, ọjọ́ rí, ó dìgbà. Ìròyìn ní ṣókí tí a mú wá fún yín rèé.